Amen. 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 Koikimedia bring the world close to your doorstep. Akí gbogbo èèyàn wa lílé lóko lẹ́yìn odi tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa. Èyí ni àkànṣe awareness láti lè ṣe awareness nílùú Igede Ekiti láti lè sọ fún àwọn èèyàn tí ò tí ń gbọ́ pa Yorùbá nation pé mega rally wa ń bọ̀ ní ojú ọ̀nà kankan. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ti péjọ pèsè bí tí ó dẹ̀ jẹ́ pé àwọn kan náà ṣì wà ní ojú ọ̀nà tí à ń retí wọn lọ́wọ́lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ wa. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kí n fún yín dé ká kó flag fún wa so that tá a máa fi ṣe awareness wa lénìí. Ẹ jẹ́ bá mi pín fún àwọn èèyàn lẹ́yọ̀ kankan. Koikimedia bring the world close to your doorstep. Èní ni on the 26th oṣù kẹsàn-án ọdún yìí 2022. Èyí ni àkànṣe awareness tí a fẹ́ máa gbéra ń sìn láti máa wọ ẹ̀rín ìgboro ìlú Ìgèdè lọ. Ẹ máa darapọ̀ mọ́ wa kẹ́ máa bá wa máa share. Koikimedia bring the work close to your doorstep. Okay. Iṣẹ́ wa fúnlẹ̀ wa fún ilẹ̀ ẹbí wa kàgbéga 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 sáyé rí. Ìgbàgbọ́ wa ní pé láti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ̀dá máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Odùduwà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yoruba nation now ní kíákíá. Bí o ṣe ìjẹ́rẹ̀ ń tẹ̀síwájú. Ẹ ṣe gan sa o. Ayé fún flag tèmi Yorùbá nation ní mi ọmọ Yorùbá tàtà. A fẹ́ ṣe awareness. Ẹ fẹ́ ṣe go sí gbòòrò. Koikimedia bring the world close to our doorstep once again. Today be the 26th of September year 2022. Ẹ káàbọ̀ ẹ̀yin ìyá wa, ẹ káàbọ̀. Àmì o. Koikimedia bring the world close to our doorstep. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí àbí. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kọ òrókò kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kọ òrókò kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ.
àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Bẹ́ẹ̀ ni Nàìjíríà ti kú ti pẹ́. Amalgamation ti expire láti 2014 o. 1999 constitution is a fraud constitution. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Oòduà nation. No going back. Oòduà nation. No going back. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Ẹ jẹ́ ká relé Ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Bàbá Yorùbá nation o. Ilé ti yá o. Ilé tó lọ. Àwọn òsì ní Nàìjíríà mọ́. Nàìjíríà ti expire. 1999 constitution is a fraud constitution. Nigeria is an expired country. Let's unite together to have our own nation. It's the only solution. Ogun ìgbénipa, ogun ajínigbé, wá dẹ́kun ẹ̀ lórí ilẹ̀ wa. Ká má gbà fún Fúlàní mọ́, kán jí wa gbé mọ́. Ẹ já sowọ́ papọ̀. Ká gba orílẹ̀-èdè tiwa ibi tí a ti gbé ìgbé ayé àlàáfíà, ìgbé ayé ìrọ̀rùn. Tá a ní nira mọ́, tá a gbé ìgbé ayé àlàáfíà lórí ilẹ̀ bàbá wa. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Ìjọba Fúlàní ti sún wa o. A ṣe mọ́. A ò ṣe mọ́. Ìjọba Fúlàní ti sún wa o. Gbogbo olùgbé Ìgèdè. Ẹ já gba orílẹ̀-èdè tiwa. Ìjọba Oòduà ti dé orílẹ̀-èdè Yorùbá. Ẹ jẹ́ ká gbé lárugẹ. Àwa ò sí lábẹ́ Fúlàní mọ́ o. A ò ṣèjọba Fúlàní mọ́. Ẹ jẹ́ àtúnyáyá kátúnyáyá fún mẹ́gàràlì wa tó ń bọ̀ lójú ọ̀nà. Tọkàntọkàn. Nigeria is a fraud country. Ilé là ń lọ. Àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé. Yorùbá nation. Now. Yorùbá nation. Now. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Nígbà wo la fẹ́? Yorùbá nation. Nígbà wo la fẹ́? Now. Yorùbá ló kàn. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló kàn. Àwa kò sí lábẹ́ Fúlàní mọ́. Àwa kò sí lábẹ́ Fúlàní mọ́ o. Yorùbá nation. Now. Yorùbá nation. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. When we want it. Now. When we want it. Now. Nígbà wo la fẹ́? Nísinsìnyí. Nígbà wo la fẹ́? Nísinsìnyí.
Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá. Bí a kò bá wá bí àmì lọ ṣe bó yẹ ká padà sílé. Ẹ má wọ́n lápọ̀ tí kò yọ ká tètè gbómi là kàná. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá. Bí a kò bá wọn bí tàmí rè ṣe bó yẹ ká padà sílé. Ajá wọn lápọ̀ tí kò yọ ká tètè gbómi là kàná. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá. Bí a kò bá wọn bí tàmí lọ ṣe bó yẹ ká padà sílé. Ajá wọn lápọ̀ tí kò yọ ká tètè gbómi là kàná. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá. Bí a kò bá mọ bí àmì lọ ṣe bó yẹ ká padà sílé. Ajá ó lápọ̀ tí kò yọ ká tètè gbómi là kàná. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá. Bí a kò bá mọ bí tàmí lọ ṣe bó yẹ ká padà sílé. Ẹja ó lápọ̀ tí kò yọ ká tètè gbómi là kàná. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá. Ìyá yìí tó ìyá yìí tó Jésù kò bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù kò bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù kò bá wa lára mu. Ìyá yìí tó ẹkún yìí tó ìyá yìí tó Jésù kò bá wa lára mu. Ìyá yìí tó Iléyá ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá. Bí a kò bá mọ bí tàmí ló yẹ ká padà sílé. Táwọn lápọ̀ tí kò yọ ká tètè gbómi là kàná. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá. Bí agbóhùn bí tàbí lọ ṣe bó yẹ ká padà sílé. Ajá wọn lápọ̀ tí kò yọ ká tètè gbómi là kàná. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá. Bí a kò bá mọ bí tàmí lọ ṣe bó yẹ ká padà sílé. Ká jáwọ́ lápọ̀ tí kò yọ ká tètè gbómi là kàná. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Àsíá Odùduwà ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ 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 ni yóò máa fẹ́. Àsíá Odùduwà Odùduwà. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Ó tó gẹ́. Kó máa gba ilẹ̀ wa, kó máa lé wa lórí ilé bàbá wa, ó gẹ́ àwọn ọmọ Odùduwà. Wọ́n máa jí wa gbé aláàṣemọ́. Ìsìn àṣemọ́.
amalgamation 2014. Ó ti expire. 2014. 1999 constitution tó tún ṣe fún wa fraud constitution ni. Owó rọ̀gùrọ̀gù tí wọ́n gbà láwùjọ. Òfin tó ń ṣe ní 1999 Fúlàní nìkan ló favour kò favour ọmọ Yorùbá. Gbogbo ẹ̀ pátá kò sí. Kò favour ọmọ Yorùbá. Kò sí nǹkan kan tá a rí ilé ti yá ẹ jẹ́ ká ṣe. Àwa aládẹ ní gbogbo àlùmọ́nì ilẹ̀ gbogbo Nàìjíríà gbogbo àlùmọ́nì tó fi tú Nàìjíríà ṣe àwa la ní. Àwọn ẹbí wa tó wà l'Amẹ́ríkà gbogbo wọn náà jáde síta. Bẹ́ẹ̀ni ẹ ṣe gan-an mi ẹ̀wọ̀ ẹ̀ ní sọmọnù ìyá mi ẹ̀ ní sọmọnù nítorí pé ẹ ṣú ara yín pé ẹ̀ kì í ṣọmọ àlè Yorùbá inú mi ń dùn sí yín mọ́ mi àṣe mọ́ o. Iléyá o Iléyá ọlọ́dún tàbí yóò yẹ ká ayọ̀ sílé ìyàwó lápọ̀ tí kò yọ àtẹ̀tẹ̀ lákàná Iléyá o àmì àṣẹ ẹ ṣeun bàbá ẹ ṣe gọ́sà. Kò sí nǹkan tó dàbí orílẹ̀-èdè ẹni ọmọ Yorùbá máa sọ̀rọ̀ ọmọ Yorùbá máa gbọ́ bẹ́ẹ̀kìtì sọ̀rọ̀ Ọ̀yọ́ á gbọ́ Ọ̀ṣun á gbọ́. Ẹ ṣeun bàbá mi. Èwo ni pé káwùsá máa sọ̀rọ̀ ká máa mọ nǹkan tó bára wa sọ. A nílò láti pé kí Yorùbá ó dúró lọ́tọ̀ ká lómìnira ara wa. Bẹ́ẹ̀ni o ká lè sọ èdè tí màá máa sọ ìyẹn máa gbọ́ èyí tó yọ á máa sọ Èkìtì á máa gbọ́ ètò orí káwùsá kó máa sọ̀rọ̀ ká máa gbọ́ kí kó máa sọ̀rọ̀ ká máa gbọ́ so àmì nífẹ̀ẹ́ mo dẹ̀ nígbàgbọ́ sí ìpínlẹ̀ Oòduà adé ṣe lágbára. Ìjẹ́ lọ́wọ́ ẹ fẹ́ ká jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Nàìjíríà ó ṣe ìlú tó dáa a fẹ́ orílẹ̀‐èdè Yorùbá Oòduà country a nílò rẹ̀ Yorùbá ní ẹ ṣe sà kí lè rí sọ sí yàtá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí. ó kọjá ojú ẹ nígbà tó ọmọ ẹlẹ́ran tó bá ń jẹ egun. ṣó tún rí egun kan jẹ mọ́ sí bàbá. àti ẹ̀tún rí jẹ mọ́ ìyàlá wa ń jẹ́ ń sìn Ọlọ́run ṣe àgbà wa. ẹ jọ kí lẹ rí sí 1999 constitution tó ṣe lérí wa tí ò fẹ́ bọ̀ ọmọ Yorùbá kí lẹ rí sọ sí. kò sẹ́ni tí yóò mọ̀ṣẹ́ mọ̀ pé àwọn tó bá wà lókè ń gbà yẹn náà. kò tí ẹ fẹ́ bọ̀ kìrìsìtẹ́nì rárá. kì í ṣọ̀rọ̀ kìrìsìtẹ́nì kò fẹ́ bọ̀ kìrìsìtẹ́nì kò fẹ́ bọ̀ Yorùbá. èmi mọ ilé ìdáni pé kán tí ó fi ṣe àfẹ́ òfin orílẹ̀-èdè tiwa la fẹ́. Yorùbá ó dá dúró. bàbá àtúgbọ́ ìròyìn kan wọ́n ní Yorùbá ní ẹrú Haúsá sóòótọ́ ni sà. Ọlọ́run ṣe wá lẹ́rú ọba làwa Yorùbá so àwọn tá bá pè yàn lọ́ba ó yẹ kẹ́ mọ orú èèyàn tán ń pè lọ́ba ká tó ṣe máa sọ kí ni túmọ̀ ẹ̀mí à àwa lọ́ba. ṣùgbọ́n bàbá ṣé orí adé òkè ń sùn ta báyìí lọ́wọ́lọ́wọ́ ta bàbá. ó fẹ́ sùn ta ni ṣùgbọ́n kó tó di pé ó sùn ta pẹ̀lú gbèsè tẹ́yìn ń gbé táwa ọmọ Yorùbá ń gbé kò ní sùn ta lágbára Ọlọ́run. ẹ ṣeun sà. ẹ jọ̀ọ́ bàbá mò ń gbádùn ọ̀rọ̀ yín lọ ṣé ẹni orí adé ó ti fẹ́ ṣé ó ti fẹ́ ní àbí ó ti ń sùn ìta. kò tí ì pẹ́ jù kó padà sílé. ẹ àmọ̀ràn wo lẹ wá ní fún àwọn ọba wa nípa ibi tẹ́ ti sọ̀rọ̀ àti àwọn olóyè wa. àwọn adarí wa lókè. àwọn ọba wa pẹ̀lú àwọn adarí wa Ọlọ́run á wọnú wọn. àmì àṣẹ ìjọ àtẹnujẹ gba owó ilé lọ́wọ́ ilé gba owó lọ́wọ́ ilé àwọn òótọ́ ọ̀rọ̀ tó yẹ wà nípò wọn tó yẹ kán sọ tí wọ́n sọ síta wẹ́l àdúrà la máa kó tiwọn àdúrà wọn kò sí kàtà àdúrà ṣe tì. bàbá ṣe lè sọ orúkọ yín fún wa sà. Gbẹ́ngà Òjó lórúkọ tèmi. ẹ ṣe gan sa ìlú wo la wà ẹ sà. ìlú Igede Ekiti ládùúgbò Lámòye. ẹ ṣe gan sa Ọlọ́run á fún wa ṣe sà ẹ ṣeun sà. A fẹ́ kí Yorùbá dára ni a fẹ́ kúrò lọ́wọ́ àwọn Haúsá ká gba òmìnira tiwa kí ìpínlẹ̀ Yorùbá kó dá dúró fún àlàáfíà lè túnbọ̀ jọba láàrin wa. báwo ni iṣẹ́ inú yín dùn mọ́ ìyà tó ń jẹ wá wá àbí kì í. inú wa ò dùn torí ìyà ń jẹ wá púpọ̀ nílẹ̀ Yorùbá àwa Yorùbá la ní nǹkan ju àwọn ìyálẹ̀ yìí àwọn Haúsá gbádùn fún wa lọ ilẹ̀ Yorùbá náà ti kó gbogbo nǹkan lọ sí ilẹ̀ Haúsá àwa Yorùbá ta ní a fẹ́ dúró ká gba òmìnira. àyípadà wo lẹ mọ̀ tí orílẹ̀-èdè Yorùbá lè mú bá yín àti ilé yín àti gbogbo wa tá a bá kúrò. bẹ́ẹ̀ ni àyàrere ládé bá wa kálukú wa máa gbádùn kálukú wa máa ṣe nǹkan tó kò ní sí ogun tó wà rà pé à ń dàgbé níjà lọ́la ọmọ Yorùbá nìkan ní ṣoṣo ní wálé Yorùbá. ẹ ṣe mọ́ mi. ìyá wa ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín
ṣé tí olóṣèlú bá tún mú abọ́ ráìsì kan déwájú yín sìn ṣé kò tún ní yín lọ́kàn padà. rárá o a fẹ́ dá dúró. ohun tó ẹ̀ ń sọ fún mi báyìí ni pé ẹ̀gán tẹ̀ ti ṣe tán ṣe tán àti tẹ̀lé olóṣèlú mọ́ ẹ ṣe gan ẹ ní sọmọ nù mọ́. ẹ ṣe mọ kí lórúkọ ilé ẹ̀ka sí wọn. ìlú wo láwa yín mọ. ìlú Ìgèdè Èkìtì. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan fún wa. ẹ jẹ́ ká relé nílà ń lọ àbẹ̀kọ́ orokoroko kó gbàgbé ilé ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀kọ́ orokoroko kó gbàgbé ilé ẹ jẹ́ ká relé ilé là ń lọ àbẹ̀kọ́ orokoroko kó gbàgbé ilé ẹ ṣé mà Yorùbá nation ìyà yìí tó ìyà yìí tó Jésù kò bá wa lára mu ìyà yìí tó Jésù kò bá wa lára mu ìyà yìí tó Jésù kò bá wa lára mu ìyà yìí tó Jésù kò bá wa lára mu ìyà yìí tó Jésù kò bá wa lára mu ìyà yìí tó Jésù kò bá wa lára mu. ìyà yìí tó Jésù kò bá wa lára mu. ìyà yìí tó. orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá la ìbéèrè pé kọ́lọ́kan yọ̀ǹda rẹ̀ kò wá o. Ọlọ́run á jẹ́ kán yọ̀ǹda rẹ̀. àmì àṣẹ. ìyà yìí kà á jẹ. gbàdúrà bẹ́ẹ̀ kó lè ṣe. bẹ́ẹ̀ ni ìyà kà á jẹ lọ́dọ̀ ṣáàtì tó. bẹ́ẹ̀ ni ẹ ṣé gan sábà. àmì àṣẹ. Ọlọ́run á ràn yín lọ́wọ́. àmì àṣẹ gan. ó gbúdọ̀ ṣe lágbára. àmì àṣẹ. Bàbá ẹ jọ̀ọ́ ìyà tí à ń jẹ láti ìgbà tí wọ́n ti fi agídí tó ti fi wá so because a rí i pé Yorùbá ti wà kó tó di pé Nàìjíríà wà láti ìgbà tí àwọn aláwọ̀ funfun ti wá fi agídí tó ti fi so wá papọ̀ ìyà tí à ń jẹ yìí ẹ jọ̀ọ́ kí lẹ rí sọ sí sà bàbá wa. inú mi dùn pé ní àsìkò yìí àtọ̀dọ́ wọn gbéra àwọn aṣáájú wa àwọn ló gbé wa wá ṣùgbọ́n nígbà kọ̀ọ̀dọ́ dìde yìí a ṣe é ṣe lágbára. àmì àṣẹ ìdùn àmì àṣẹ. gbogbo àwọn tí ò fẹ́ ẹ̀yìn wọn la ṣe. àmì àṣẹ àmì àṣẹ. ká múra sí Ọlọ́run kò ti ṣe ó ti dúró. àmì àṣẹ àmì àṣẹ. Ọlọ́run fẹ̀mí wa dúró nígbà tí kò yára dé. ẹni tó bá sọ pé òun wá yẹ lábẹ́ kẹ́fẹ́ ṣe èyí rẹ̀ la ṣe. àmì àṣẹ àṣẹ bàbá tún dé báyìí gbogbo wa tó bá àwọn àgbàlagbà yìí gan àmú kìnnìkan yà jó gan torí ó ṣojú irú wa yìí torí ìgbà tí ó ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ kan ti ṣọ́ọ̀bù tó ṣe wọn ò jẹ́ ó ṣe àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ pé ó mú kí Yorùbá nation yìí kó jẹ́ pé kó ṣe é ṣe. ẹ ṣé gan sábà bàbá ṣe lè sọ orúkọ yín fún gbogbo ará ilé tó ń wò yín sà. gbogbo ará ilé èmi ní ṣí ọ̀ṣọ̀gán nílùú Èyí Èkìtì. ẹ ṣé gan sábà ẹ ṣé gan sábà ẹ pẹ́ fún wa ẹ jẹ́ ọmọ o ẹ ṣeun sà àjọ rí orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ni o àjọ rí láyọ̀ àtàlàfíà ni o. Koikimedia bring the world close to your doorstep. èyí ni àkànṣe awareness nílùú Igede Ekiti èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ a ní àṣẹrúmọ́ à ń sọ fún àwọn èèyàn kó lè yé àwọn èèyàn wa wípé a ti ṣetán kán sowọ́ papọ̀ pẹ̀lú wa kán mọ nǹkan tó ń pè ní Yorùbá nation nítorí pé àwọn ìlú kan wà tí wọn ò tí ì gbọ́n pa Yorùbá nation tí wọn ò tí ì mọ nǹkan tó ń jẹ́ Yorùbá nation tó sì ní òsí wọn ìdí nìyẹn tí a fi gbé àwọn awareness tá à ń ṣe yín kalẹ̀ tí a fi ní pé a ti fẹ́ máa lọlé wípé àṣemọ́ ta fi ń sọ fún àwọn èèyàn wa. Iléyá o ọmọ Odùduwà Iléyá bí a kò bá wá bí tàn ó lọ
ẹ ra mà ẹ jọ kí lorúkọ yín máa o. orúkọ mi bẹ́ẹ̀ Àdìkẹ́ Ọ̀kẹ́ mọ́mi wa akínyìn o àmú ìyìn rere Yorùbá nation wá bá yín ni nítorí pé àwòye pé ìyà tí à ń jẹ nínú orílẹ̀-èdè yìí ó ti pọ̀ jù àwa la ní gbogbo àlùmọ́ọ́nì kò sí nǹkan tí ọlọ́ba fi ń bùkún orílẹ̀-èdè tọ́lọ́ba ò fi bùkún orílẹ̀-èdè Yorùbá a dẹ̀ ti wà kó tó fi ipá kó tó fi so wá papọ̀ a wá sọ pé àṣemọ́ àwa ọ̀dọ́ àtàwọn àgbààgbà kọ̀ọ̀kan tán ti tì wá lẹ́yìn a ti sọ pé àṣemọ́ aláfẹ́ gba orílẹ̀-èdè tiwa padà ká dá dúró ká padà tún ìlú wa ṣe ogun ìjínigbé ìgbénipa kó lè stop because eléyìí ti pọ̀ jù aláṣemọ́ so ìyá wa ẹ jọ̀ọ́ kí lẹ bá wa rí sọ sí mà. Ọlọ́run á gbà fún wa. àmì àṣẹ ìdùà. kò sí nǹkan tá a lè tọ́jú pé kọ́lọ́run gbà fún wa. àmì àṣẹ ìdùà. àmì àṣẹ ìdùà ẹ ṣé gan mà ẹ ṣé gan mà mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ọmọ Yorùbá lé lóko lẹ́yìn odi dúpẹ́ lọ́wọ́ yín o ẹ so wọ́n papọ̀ pẹ̀lú wa o. orí bí òun yẹn ṣe rí orí bí àwa ṣe rí pé ìyà ń jẹ wá ń bì wọ́n dẹ̀ ń jà fún wa pé ká dá dúró pé tá bá lè dá dúró bá tiẹ̀ ti pè wá jù fóun ló máa dá jù a dẹ̀ ń bẹ Ọlọ́run pé Ọlọ́run kó gba gbogbo ẹ̀ kó gbà fún wa kó gba ẹ̀tọ́ wa fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà lórílẹ̀‐èdè Yorùbá fún wa lágbára Ọlọ́run Ọlọ́run á lè jẹ́ kó ṣeé ṣe ìyà yìí tiẹ̀ ti tó ó ti tó bí mo ṣe wà yìí báyìí l'Amẹ́ríkà báyìí iṣẹ́ pọ̀ ju àwọn tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni o. ẹ wo bí báyìí a kàn ń jáde school without anything. mo mọ ọdún tí mo ti jáde báyìí bí tí mo wà yìí tí ò sí nǹkan kan fún mi. ṣé graduate ni. bẹ́ẹ̀ ni mo wọ bẹ́ẹ̀ ni sà. university abẹ́nsì. edtech ni networker ni bẹ́ẹ̀ ni. ọdún wo lẹ ti parí wọn. ìyá 2008-09. ẹ dẹ̀ tí ì ríṣẹ́. mi ì tí ì ríṣẹ́ o. iṣẹ́ wo lẹ ń ṣe báyìí. mo kàn ń fọwọ́ ṣe nǹkan kéékèèké ń bẹ̀ yẹn náà. bíi kí ni mà. mo ń ta baby wears kéékèèké ń bẹ̀ yẹn. sórí ọ̀fẹ́ Ọlọ́run mo ti rí gbà. ìyà yìí tó ìyà yìí tó ìyà yìí tó Jésù kò bá wa lára mu ìyà yìí tó ìyà yìí tó ìyà yìí tó Jésù kò bá wa lára mu ẹ̀yin ọba ṣe ń gbọ́ ìyà yìí pọ̀ jù ẹ sowọ́ papọ̀ pẹ̀lú wa. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí màmá. orúkọ mi ni Mrs. Ọmọlúsì Bọ́láńlé. ìlú wo la wà yín màmá. ìlú Ìgèdè Èkìtì. ẹ ṣé mà ẹ pẹ́ fún wa o. ẹ ṣé gan. ẹ ṣé gan ma o ẹ ṣé ma. ìyá òdúdú ni Odùduwà nation o. yóò Odùduwà lẹ́lẹ́ ni yóò máa fẹ́. 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 àsíá orílẹ̀-èdè Odùduwà lẹ́lẹ́ ni yóò máa fẹ́. lẹ́lẹ́ ni yóò máa o lẹ́lẹ́ ni yóò máa fẹ́. lẹ́lẹ́ ni yóò máa fẹ́. lẹ́lẹ́ ni yóò máa fẹ́. lẹ́lẹ́ ni arúgbó ni ẹ sí lára wa. sílẹ̀ tí wà ń lé náà. máa gbọ́. ẹ ní sùúrù bàbá wa ẹ má bínú ẹ jọ̀ọ́ kí lorúkọ yín. ẹ jọ̀ọ́ mi ìmọ̀ kan tí ẹ ń sọ kémi tó débí ẹ mọ̀ pé mo ṣe débí ni ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ ń sọ. nǹkan tí mo gbọ́ wọn ní taba ti split pé there will be job opportunity wá béèrè pé kí ni plan at least we have to have a plan. Yes. Go with one goal. So I'm not seeing to ask that. mi ò mọ̀ pé wá ìtẹ̀fẹ̀ ìkàtẹ́ mi. ó dáa inú mi dùn pẹ̀lú ìbéèrè tẹ béèrè yẹn ṣé mo pé ẹ̀yin sì bẹ́ ṣe wáyé báyìí mo rí bí ọ̀dọ́ ni ó ní tálẹ́ǹtì tí Ọlọ́run bá fún yín tó yẹ kẹ́hìn rí lò tí orílẹ̀-èdè Nàìjíríà tí ó fún yín lé àyè láti pé kẹ́lò àbí mo parọ́ sà ṣé wá rí ọpọlọ tó wà lórí ti yín yẹn tẹ́yìn bá tẹ́ńdà yìí fún wa nínú Yorùbá nation ara àwọn kan tí ó máa jẹ́ àǹfààní fún wa nìyẹn a ní rí àmọ̀ràn yẹn kan a ní rí àìdí àti yín tálẹ́ǹtì tọ́lọ́run fún yín a ní pamọ́lẹ̀
tẹ́ ẹ bá mú talent ti wá tẹ́ wá practice ẹ̀ a lot of job máa wà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ní ọmọ Yorùbá ní kárí gbogbo àgbáláyé tẹ́ bá lọ sí Europe ẹ rí ọmọ Yorùbá tó ń ṣe a lot of things ẹ mọ̀ pé Yorùbá ti lọ tẹ́ bá wo láìpẹ́ yìí ọmọ Yorùbá nation kan ọmọ Yorùbá kan ó ṣe iṣẹ́ operation kan mo ti gbàgbé story yẹn ṣá mo kà lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni tó jẹ́ pé gbogbo wọ́ọ̀dù ń respect ẹ̀ bá ọmọ Ondo State ni but America ló wà tí ọmọ Yorùbá ní ọpọlọ a ní talent ẹ má jẹ́ ká pa talent wa mọ́lẹ̀ mọ́ Fúlàní kan pa talent wa mọ́lẹ̀ ni ẹ jẹ́ ká sowọ́ papọ̀ ká gbára wa lẹ̀ bàbá wa ẹ jẹ́ sowọ́ papọ̀ kò sí nǹkan tó dàbí orílẹ̀-èdè tiwa ká lo ògo wa ẹ wo gbogbo kan tọ́lọ̀ bá fi jíkì wa lẹ̀ Yorùbá òun lọ́ fi tú Nàìjíríà ṣe wọ́n dẹ̀ tú ìlú tiwa ṣe ẹ wo gbogbo ọ̀nà tó líkì mọ́ ìlú yìí ẹ wo gbogbo ẹ̀ bóyá dà. ṣe rí nǹkan tí mo rò mi ò tí ì rí specific point kan báyìí ṣe rí as for me mo kéré o but tí mo ti ń wo plan strategies pẹ̀lú plan àwọn Biafra I can see they have a legacy and a plan they are trying to form with the reality of life. There is a plan àwọn fúnra wọn back then wọ́n ti decide pé wọ́n fẹ́ máa ná bóyá pounds but as we as Nigeria as Yoruba particularly Yoruba ni mí ṣe understand Adéwálé. ọ̀rọ̀ yín ti ń yé mi báyìí. tó yé yín bẹ́ẹ̀ gbogbo question tí mo béèrè lọ́wọ́ dájú mo béèrè ni kì í ṣe pé mi ò support. If you go to my Twitter account you will see this flag there. Confirm. You understand? But you understand? We have to have a plan. Like you can't continue like this. Bàbá mi ọ̀rọ̀ tí ẹ sọ yẹn mi ní lè ṣe mọ̀ pé mídíà ni mo understand yín ṣe rí ọ̀rọ̀ tẹ́ béèrè yẹn mo nídìí àti ní nọ́mbà yín kémi pẹ̀lú yín ká jọ sọ̀rọ̀ lábẹ́ aṣọ because gbogbo àgbáyé ló ń wò yín báyìí ó ní àwọn ọ̀rọ̀ kan tí mi ní lè sọ bí ṣùgbọ́n pa ọ̀rọ̀ owó gbogbo owó ta fẹ́ ná wọ́n ti ṣe ògbó ẹ̀. I'm not talking. ẹ sọ mọ́ra ọ̀rọ̀ ẹ níbi àfẹ́ àti náwó tán fẹ́. Yes, they have. ẹ dẹ̀ sọ pé wọ́n ní plan sẹ́rí a lot of things tí yes. What's our plan? Normally. òun náà ni mò ń sọ fún yín mo máa try àti ní nọ́mbà yín ṣé mo ibi tẹ́ ẹ ń sọ̀rọ̀ lọ ó ti yé mi kì í ṣe nǹkan lọ́n sọ sórí afẹ́fẹ́ nídìí àti máa ṣídìí ara wa síta ẹ jọ ṣé ẹ ní fóònù dání kì í pe nọ́mbà yín kì í pe nọ́mbà mi fún yín. Like we have to plan our all these mo understand plan wà lẹ bọ a lè máa sọ gbogbo kan sórí afẹ́fẹ́ orí yín sọ pé life mo wà ká ní pé mi sí life Martins ẹ lè fi Martins Ìgbòho safe or Martins lókè no problem. Thanks. Yoruba nation no going back orílẹ̀-èdè Yorùbá ní kíákíá Koikimedia bring the world close to your doorstep. sẹ́yìn èkìní ọmọ àlè Yorùbá pọ̀ ó pọ̀ wá bẹ́ẹ̀ ni òun máa ń lárí wọn bá wọn jà gidi gan. àdó alẹ́ wa máa fi ràn wá lọ́wọ́. àwọn kan wá ń sọ wọn àti dálé iṣẹ́ sí nọ́ọ̀tì rẹpẹtẹ pípẹ́tọ̀ tí ẹ̀ wá ti kúrò níbẹ̀ pípẹ́tọ̀ gbogbo iléeṣẹ́ yẹn lùsì nìyẹn tí ò jẹ́ kọ́ pọ̀lọpọ̀ fẹ́ sọ̀pọ̀tì nìyẹn àwọn Haúsá ò dálé iṣẹ́ síbí o. àwọn aládàlẹ́sẹ̀ sọ́dọ̀ wọn. àwọn aládàlẹ́sẹ̀ sọ́dọ̀ àmọ́ 12 years ní Kano 12 years ní Kano ni mo lò ní Kano. ẹ lọ dúró adébá no Igede la wa awareness là ń ṣe. so àdúrà náà kò fún ọmọ àlè Yorùbá wọn fẹ́ síjú dúkìá wọn níbẹ̀ kó dẹ̀ lè. ó pé ó yá àti ń bọ̀ ń bẹ̀ báyìí ọlọ́ọ̀bá á gbàkóso. àmì àṣẹ ìgbà. wọn fẹ́ síjú ẹ̀ ká dúró bẹ̀ báyìí.
dúkìá wọn ni wọ́n ń jà fún wọn jà fún wa. a máa pàdé ẹdúró àdúrà kí abiyamọ gbà àjẹlú Haúsá. abiyamọ ẹ gbàdúrà àwọn ọlọ́wọ́ gbà. tí ọba kọjá yẹn níbi tá a wáyé Haúsá gbọ́ ọlọ́bẹ̀ kọ́dé police station wọ́n á gbọ́dọ̀ sájó ọ̀tádó ọ̀rẹ́ gbúrò rẹ̀ mọ́ wọ́n ti rìlíìsì ẹ̀. ẹ wo orú ẹ̀ wá ń sìn ẹ wo kerosene ẹ wo ráìsì ẹ wo ìdajì kẹ́ẹ̀gì báyìí owó tá a fi ń gbé bíi 50 litres. ìyá wa bàbá wa ẹjọ mo wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ẹjọ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ẹjọ torí bẹ ṣe ń sọ ẹ̀yin ó ń dùn mọ́ mi nú takuntakun tó dẹ̀ ń dùn mọ́ gbogbo àwọn tó ń wò yín ní gbogbo àgbálẹ̀ ayé tó ń dùn mọ́ wọn nú ṣùgbọ́n ṣé tí àwọn olóṣèlú yìí tán bá tún wá fi ráìsì abọ́ kan tó tún wá fi tan egun yín mọ́lẹ̀ ṣé ètò ní tẹ̀lé wọn báyìí. a lè gbà á pẹ̀lú kọ́tà tẹ̀. ní polybot wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní àti dìbò ẹ tí ó wọlé ti wọlé. a ti dìbò a ti gbé. bọ́ọ̀ tí ẹ dìbò àti wọlé. bọ́ọ̀ ṣe ń sọ nìyẹn. bọ́ọ̀ tí ẹ dìbò àti bọ́ọ̀ bá gbowó ọ̀ jìyà bọ́ọ̀ gbowó ọ̀ jìyà fẹ́ẹ́ kan gbowó kọ́ fẹ́ẹ́ kan jìyà kájọ jìyà ẹ papọ̀. ẹ ṣé gan àmọ̀ràn tí èmi wá fẹ́ gbà yín ni bàbá wa ẹ sọ papọ̀ pẹ̀lú wa ẹ má tẹ̀lé olóṣèlú mọ́ ìyà ẹ pọ̀ jù ìgbà tó bá ti fẹ́ dìbò lọ́rán ti yín ìgbà tó bá ti fẹ́ dìbò lọ́rán ti àwọn aládẹ ní gbogbo nǹkan tó fi ń tú orílẹ̀-èdè Nàìjíríà ṣe wọn ò dẹ̀ tú ìlú tiwa àwa tá dẹ̀ wà nìyẹn wọn ò tú ìlú tiwa ṣe kí ló dé ẹja sowọ́ papọ̀ ẹja máa lọ lé. ọ̀gá mi àwọn tí a ń tako Yorùbá tó gbé kínní tó jẹ́ Yorùbá tí a ń tako Yorùbá tó dáa bẹ́ẹ̀. kò dáa ẹ ṣeun ẹja sowọ́ papọ̀ pẹ̀lú bàbá wa Professor Bánjí Akíntóyè ọmọ bíbí Èkìtì ni tó jẹ́ ẹni tó kọ́ mú ọ̀rọ̀ Yorùbá nation yìí wá kádẹ̀ sọpọ́ọ̀tì bàbá wa Chief Sunday Igboho wọ́n ń bọ̀ láìpẹ́ láì jìnnà tá à ń bọ̀ fún láti rèsì Yorùbá nation flag fún declaration tí a fi máa gba orílẹ̀-èdè wa wọ́n ń bọ̀ láìpẹ́ láì jìnnà so àmì àṣẹ. Oòduà ni mí OPC gidi gan ni mí. ẹ ṣé gan sà bàbá mi ẹ ṣé gan. confam OPC ni mí. ẹ ṣé gan ẹ ṣé gan sà ẹ ṣeun sà. àṣẹ mi ti ẹ̀ mọ̀ pé máa sọ ọ̀rọ̀ Sunday Igboho láti sọ ojoojúmọ́ mo ń sọ Sunday Igboho tábà sọ wọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho. tó bá ìwá wá pa. alágbára ọlọ́wọ̀n nípa. àmì àṣẹ àmì àṣẹ. tó máa wá ẹ máa mọ̀ because lórúkọ Jésù wọn ní pa. wọ́n sọ fún wọn ní ìkókó ń bẹ ńlé ní ìkọ̀rọ̀ tí wálé. àti kókó kèlú lórúkọ Jésù Ọlọ́run lè dá ẹ ṣeun àbí Ọlọ́run dá. ẹ ṣe gbọ́sẹ̀ ẹ ṣe àmì ò àṣẹ àmì àṣẹ Èdùà Koikimedia bring the work close to your doorstep. bàbá kíyìn o Yorùbá nation ni o no going back ẹ ṣe àṣẹ Èdùà àṣẹ Èdùà. ìrọ̀ kò ní tù akọ máa dún níwájú palace akọ orin akọ item wa. ọ̀rọ̀ tí àwọn ọ̀bá yẹn ń sọ ọ̀rọ̀ gidi ni mo láìkì wọn ọ̀rọ̀ gidi ni. ẹ jẹ́ ká gbé àṣàlẹ̀ bàbá òwe. àwọn èèyàn wá wà ní títì. èyí bíbà ló yẹ kẹ́mi kan máa bọ̀ kán wá bá wa ká lè kò ní mí nì ẹja lọ. Yorùbá nation. no going back. ọmọ ìjọ láti Yorùbá nation bí. Yorùbá nation. Yorùbá nation. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá yọmọ mọ́ wọn bí àwọn lọ ètò yẹ ká padà sílé
ajáwọ́ lápọ̀ tí kò yọ ká tètè gómìnà kàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá iléyá ọwọ́ mọ́tò ẹ sà bàbá ọwọ́ mọ́tò ní kẹgbà ká padà sílé ajáwọ́ lápọ̀ tí kò yọ ká tètè gómìnà kàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá ìyá bàbá mọ bí ìsàrún lọ èkó yẹ ká padà sílé ajáwọ́ lápọ̀ tí kò yọ a tètè gómìnà tàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù kò bá wa lára mu ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù kò bá wa lára mu. A kò máa kọ áítẹ̀mù bí ni. A máa kọ áítẹ̀mù bí ni. Bàbá ó yẹ máa bọ̀ bàbá. Ẹ jẹ́ ká kọ́ lọ́dọ̀ wọn gbà. Irọ́. Sẹ́yìn bàbá jáde nínú mídíà ní kẹ́lẹ́ tó gbé tí apá èyí tó gbé wọn jáde. Òfin bàbá wa Olúgèdè Ìgèdè là ń wọ̀ lọ́sìn láti pé ká lọ kí bàbá lè ṣe àdúrà fún wa nítorí pé a mọ bàbá náà gẹ́gẹ́ bí akíkanjú ọba nílẹ̀ Yorùbá tí a dẹ̀ mọ̀ wọ́n dáadáa a láti lọ́sìn láti pé ká lọ kí bàbá ká ṣe kábíyèsí fún orí adé. Iléyá. No, ẹ má kọrin wọn. Má kọrin nílé. Ìrìn kẹ̀. The oldest Oba in this country. 63 years. On reign, the oldest. 1959. Now 63 years on throne. The oldest in this country. What is the oldest in this country. Koikimedia bring the world close to your doorstep. No, ẹ wò kan ẹni tán bàbá tán rán wọlé yẹn jẹ́ kán jáde síta náà wọ́n máa fún wọn ní free bag. No, ẹ jẹ́ kán. Okay. Ẹ ṣé gan sa. Ẹ fún wọn lẹ́yọ̀kan.
sọ fún wọn lẹ́ẹ̀kan gbàdọ́ fi dé tọ́ ní kọ́ tó máa dé sí junction ìlàwẹ̀ mo ní kọ́ mú kí kọ́ máa pọ̀ kọ́ máa bá wa ní. ẹ má gbàgbé pé a máa kí wọn ká. èyí fọ́sìn nìyẹn àwọn fìlà mi máa ṣì dà. fọ́sìn nìyẹn torí adéra pé. a máa dọ̀bálẹ̀ nínú. dandan ni àwọn ṣe àwọn tó kàn tí wọn lè dọ̀bálẹ̀ fọba àwọn á gbọ́dọ̀ pọ́ balẹ̀. ni wọ́n jọba the oldest on reign. kìnní náà lọ ṣe kìnní lẹ́yìn aláṣà tó wàjà yìí òní ọba wọn àlélẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kó tó di tó wàjà olóba ọba Ìgáṣí olóba Aláàfin Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ lọ. ìrọ̀ à ń sọ ọba tó pẹ́ lórí oyè ní gbogbo oníbi kẹta tàbí gbogbo Yorùbá náà. Èkìtì lẹ́nu. Now present the whole country now is the oldest. Okay. Ní gbogbo Nàìjíríà the oldest reign. Ṣé wọn lójú orí ẹ̀? ní tó ti kú lórí ọdún tó ti lórí ìtẹ́. lórí ìtẹ́ ṣàgbà gbọ́là sọ ọ̀dọ́ tó ń bọ̀ lórí ìtẹ́ ló pẹ́jù lórí ìtẹ́ gbogbo Nàìjíríà fún pátá ló ti pẹ́jù lórí ìtẹ́ ó ti sọ ìtẹ́. Koikimedia bring the world close to your doorstep. Ẹ̀yin yọ̀ wá ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa à ń retí kábíyèsí ni kábíyèsí fẹ́ jáde sí wa wọ́n ní ká ní sùúrù ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa. Koikimedia bring the world close to your doorstep. Hello. Hello. Mo ti mọ̀ báyìí àmúkúkú ọkọ̀ ìyá aṣọ náà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá ta pé ìjẹ̀dùdú ló wá owó sí. Ẹ̀wọ̀n kò sí kíkọ́ tó ṣe gbọ̀n ní. Nǹkan tí wọ́n mú ṣe fún mi náà tó padà bí wọ́n ti gbọ́dọ̀ sí. God bless you. Kí dáadé àtàwọn ọ̀rọ̀. Tí mo fẹ́ lẹ́nu dáwọ́ yà.
kí ni àpàdé ìyàwó mi lójú nù. ṣé olórí mi sà ṣé olórí mi. ibo la ti fẹ́ ṣe ṣé kí n bá ti lọ ní àpò yìí ní àdúgbò ní ti kábíyèsí. ẹ ti kábíyèsí 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 o. kábíyèsí o. àbò èlé wúrà Adébísí. ìyẹn ọ̀gá ẹ̀gbọ́n mi lè yé kan ní bíbí àtàbẹ́lẹ̀ ìjòkè. ìyẹn ọ̀gá. kábíyèsí orúkọ tèmi ni Martins láti ọ̀dọ̀ Professor Banji Akitoye tó jẹ́ bẹ́ẹ̀. Akitoye bàbá ní ká kí yín sáà. mo ti wá ní kí mi kàn mọ nọ́mbà ẹ̀ rí àdírẹ́sì. màá fún yín ní nọ́mbà wọn sà. mímí kí. wàá fún yín nọ́mbà sà. màá fún yín sà wọ́n. bí àjọ ṣe wù kó tó di pé ó lọ ìjà 1983 ilé jáde. ó ti kú ọ̀gára kan náà. láti jó sínú tíá bẹ́ẹ̀ ni kàyà bá ṣe nǹkan ẹ̀ ṣe ọ̀gá náà láti dó sí àbí látara mọ̀ pọ̀ nǹkan á bá lónìí níbi kì í bá a bọ̀rọ̀ dé àbá nípa ọ̀rọ̀ Yorùbá nation afẹ́kẹ́ àti gbọ́ gudugudu méje kì í ṣe ìṣèpọ̀lọpọ̀ kà á ṣe gbọ́ ní London kì í ṣe support àti US kì í ṣe support program pé kí Yorùbá ká lè dá dúró ká gbára lọ irú ẹ̀ sì yẹ káyà náà ìṣòro ìmúmọ̀kòwé bàbá náà ìṣòro lódò pé làbẹ̀làbẹ̀ ọmọ mọ̀ á gbọ́dọ̀ ẹ̀yà ká polongo rẹ̀ ká sọ fún nìyẹn á gbọ́dọ̀ ṣe léyìn ni òun la ṣe ká síbi ká gborí adé ká sọ fórí adé kórí adé lè bá súre ká lè ṣàṣeyọrí tẹ àṣeyege nù ká ṣe. kábíyèsí ẹjọ ṣé ẹ lè sọ orúkọ yín fún gbogbo àwọn ará ilé tán wò ní gbogbo in the whole world sir. èmi ni ọba James Adelusi Aládésùlù second di Onígẹ̀dẹ̀ of Igede. ẹ ṣeun sà kábíyèsí kábíyèsí kẹ́ tó ṣàdúrà fún àwa ọmọ yín sà a ní àwọn ìbéèrè kan sí méjì tí a máa béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ bí ọ̀rọ̀ gbogbo nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè báyìí kábíyèsí ìjẹ́ ó tẹ́ yín lọ́rùn sà. èṣù oníbà ti sọmọ ọ̀dọ̀ èṣù òun làwọn tẹun ẹ ṣeun kábíyèsí 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 o. nígbà tá a wà ní Western region ọkàn wa balẹ̀ oríṣiríṣi ní àwọn tó ń ṣèjọba ẹ̀ tán ṣe tó yàtọ̀ sí gbogbo ìkíní mìíràn nǹkan tá a ní Western region kò sí region mìíràn tó ní àwa la kọ́kọ́ ṣe kíní èyí káìwò hàn tẹlifíṣàn àwa ló kọ́kọ́ ṣe káwọn yòókù tó ṣe oríṣiríṣi iléèwé ọ̀fẹ́ fún àwọn ọmọ àwa ló kọ́ ṣe ní Nàìjíríà ṣùgbọ́n gbàdá papọ̀ la di ẹni tí ò rí tẹ tí ò rí so Ọlọ́run là ń wọ̀ pé kó gbèjà wa torí kíni àwọn tí wọ́n ń ṣèjọba nísìnyí èrù ṣá náà ń kó èrù náà ń kó ṣá gbogbo ọrọ̀ ajé tá a ní àti sọ́ọ̀dì nìkan mẹ́rin kò tún bọ́ sọ́wọ́ wa mọ́ iná sì ń kó nǹkan wọn lọ sá so
Ọlọ́run ní jẹ́ ká lóúnjẹ sílé kí ibi máa pa wá. àmín àṣẹ. Mo kí yín pé ẹ kú iṣẹ́ ká múra sí ṣùgbọ́n a ò mọ òdúró wa nǹkan tá a ní a máa ṣe yìí ṣé a ṣe. Ọkùnrin tí ó lọ ń ṣe wàhálà ẹ̀. Professor Akitoye. Akitoye ẹni tí mo mọ̀ dáadáa ni. So 1983 ń gbà tí ìjàmbá gbogbo ń ṣẹlẹ̀ lòun kúrò ní Nàìjíríà. Mo ti bá àyàn sọ̀rọ̀ pé kí n kàn rí kíní ẹ̀kíní kan kí ṣùgbọ́n ní kò tí ì ráyè lọ sí Amẹ́ríkà tó ṣàdúró pé kí kó lè bọ́ sí. Àmọ́ ilé ìtàn ó ṣe onílé tí mo ń sọ fún torí àwọn tí ò fẹ́ gbọ́. Ṣùgbọ́n ká má tanra wa kì í ṣe bá a ṣe rí ìgbà tá a wà ní Western region kì í ṣe bẹ́ẹ̀ la rí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ láti ṣe ń bọ̀ tí ì ṣe pé a ti lò pọ̀ mọ́ àwọn mìíràn bóyá peter bá ti dé ṣùgbọ́n mo ṣáà ní Awólọ́wọ̀ kú iṣẹ́ ó kú iṣẹ́ gan-an ṣùgbọ́n àwọn tá a sì ní nísìnyí tá ń ṣe gbogbo nǹkan ó dàbí pé kálukú bá bó ṣe bẹ̀. Kókó sápá kókó tiẹ̀ kó bá tẹ̀ kó lọ ṣáà. So ẹ ṣeun kábíyèsí kábíyèsí kẹ́ tó ṣàdúrà fún wa ìbéèrè kan ni ẹ jọ̀ọ́ kí ni àmọ̀ràn tí ẹ ní fún àwọn ọba akẹgbẹ́ yín tó kù kábíyèsí fún ilẹ̀ Yorùbá fún ìlú bàbá wọn tí àwọn alálẹ̀ tó ń gbélé wọn lọ́wọ́ ẹ jọ̀ọ́ kí ni àmọ̀ràn tí ẹ ní fún wọn láti pé kán lè sowọ́ papọ̀ mọ́ àwa ọmọ Yorùbá. Àmọ̀ràn tí mo ní fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ni pé kàn jẹ́ ká parapọ̀ ká gbára wa lójú. Ẹ ṣé kábíyèsí ẹ kí kábíyèsí ẹ ṣeun kábíyèsí. Ọlọ́run tó dá wa síbí kó má fi wá sílẹ̀. Àṣẹ. Kí Ọlọ́run dáàbò gbogbo àṣẹ. Kí arójú kí aráyè. Àṣẹ. Láti bọ́ sí àyè ìrọ̀rùn wa. Àṣẹ. Kí Yorùbá kí dúró. Àṣẹ. Kábíyèsí ẹ ṣeun sà kábíyèsí ẹ ṣeun sà wọn ní fi ṣe àwátì ìtàbá gba àṣẹ Yorùbá nation tán o ẹ pẹ́ lórí oyè sà ẹ jẹun ọmọ ẹ ní sọmọ nù bàbá ẹ ní fọwọ́ ara yín gbọ́mọ sí ẹ ṣeun gan sà kábíyèsí. Nǹkan tẹ̀ ni pé ẹ bá mi gba náà ṣe mọ̀ orí fún ìlú kọ́bà ló wà sí lórí small phone so ìgbà náà wà ní ilé ẹ̀sẹ̀ sí wọn. ẹbí fún àmì àti ẹgbẹ́ máa fún wọn tí wọ́n ti parí. ká má sí wọn. bẹ́ẹ̀ ni sàkàlẹ́sì ó yé sàkàlẹ́sì. Torí àwọn mìíràn ọkàn wọn kan ṣáàrí jẹ ní àyè kan máa gbéra yòókù ibi tí ẹ máa pa wọn kò kàn wọn. tí wọn kú lọ. ẹnu bá mú mi yó. Gbogbo bá a ní pé wọn ṣe ń pààyàn káàkiri àwọn ilẹ̀ Yorùbá ààyè ká wé ilẹ̀ là ń so ẹjọ́
rọra ṣe. ẹ ṣe sá. Bí àwọn tá a lè gbẹ́kẹ̀lé mo ṣe gbẹ́kẹ̀lé. Kábíyèsí. Ẹsẹ̀ kan bá parí program torí inú bí ní nọ́mbà yẹn ó sì rìkọ́ọ̀dù lọ ṣé nílé padà bẹ̀tẹ̀ ní fún àmì àmú wa síbi àgbà màá fún ìgbà kọ́ mú wo sí ní màmá lọ́dà. ẹ ṣeun kábíyèsí. ẹjọ́ tá a bá ti dẹ́nu gé àwọn kan item àkàtọ́ máa lọ. Koikimedia bring the world close to your doorstep. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kábíyèsí ti gbà wá lé àmọ̀ràn tí wọ́n dẹ̀ tún try láti pé wọ́n tún ṣe àdúrà fún wa sínú wa dẹ̀ dùn in fact kábíyèsí wọ́n ṣiṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ìròyìn wọn láti ilẹ̀ so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa. Oh yeah, national item. Want to go. Iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilẹ̀ ìbí wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́ àṣìṣe káyé rí ìṣọ̀kan àtòmìnira ní ẹ̀dá máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Yorùbá nation. Now. Ìgbòsà. Iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Iléyá o ọmọ Odùduwà iléyá o ọmọ Odùduwà iléyá àti mọ bí tànú rè ó yẹ ká padà sílé ajáwọ́ lápọn tí kò yọ àtètè gómìnà kàná iléyá o ọmọ Odùduwà iléyá o ọmọ Odùduwà iléyá yóò wọ́wọ́ bí tànú lọ ṣe bó yẹ ká padà sílé ajáwọ́ lápọn tí kò yọ àtètè gómìnà kàná iléyá o ọmọ Odùduwà iléyá o ọmọ Odùduwà iléyá yóò wọ́wọ́ bí tànú lọ ṣe bó yẹ ká padà sílé ajáwọ́ lápọ̀ tí kò yọ látẹ̀kẹ̀ gómìnà kàná iléyá o ọmọ Odùduwà iléyá o ọmọ Odùduwà iléyá ìmọ̀mọ́ bí sàmú lọ ṣe bó yẹ ká padà sílé ajáwọ́ lápọ̀ tí kò yọ látẹ̀kẹ̀ gómìnà kàná iléyá o ọmọ Odùduwà iléyá o ọmọ Odùduwà iléyá ìyẹ̀wò ìdààmú lọ èbó yẹ ká padà sílé adáwọ́ lápọn tí kò yọ látètè gómìnà kàná iléyá o ọmọ Odùduwà iléyá
Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá bí ọmọ bí sàmì lọ ṣèbó yẹ ká padà sílé ẹ̀dáwọ́ lápọ̀n tí kò yọ àtètè gbómi làkàná Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù bá wa lára mu. ìyá yìí tó Ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wa lára mu. Ìyá yìí tó ìyá yìí tó bá wa lára mu. orílẹ̀-èdè Yorùbá Ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá Yorùbá nation now now Yorùbá nation now 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 Yorùbá nation now now when we want it now 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 nígbà wo la fẹ́ ní kíákíá nígbà wo la fẹ́ ní kíákíá Yorùbá nation now now Yorùbá nation now now orílẹ̀-èdè Yorùbá nísinsìnyí orílẹ̀-èdè Yorùbá nísinsìnyí orílẹ̀-èdè Yorùbá kíákíá we want it now 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 Iléyá o ọmọ Odùduwà Iléyá ẹbí náà lọ. Iléyá o ọmọ Odùduwà Iléyá bí ọmọ bí tàbí lọ ṣèbó yẹ ká padà sílé ẹ̀dá wọn lápò tí kò yọ látètè gómìnà kàná Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá bí ọmọ bí tàbí lọ ṣèbó yẹ ká padà sílé ẹ̀dá wọn lápò tí kò yọ látètè gómìnà kàná Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá national anthem. Iléyá o ọmọ Odùduwà Iléyá. National anthem. Iṣẹ́ wa fúnlẹ̀ wa fún ilẹ̀ ìbí wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká dọ̀la ìgbọ́ àtòmìnira ní ẹ̀ka máa lè pa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Odùduwà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation Now, now, now. Yorùbá nation Now, now, now. Yorùbá nation
ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà. ẹkún rìn ọjọ́. ìjọba wọn bí táwọn lọ ìbò yẹ ká padà sílé àwọn ọmọ kan tí kò yọ á tètè lómi làkàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá. ẹ̀yin sókè. iléyá o ọmọ Odùduwà iléyá. bí àkọ́kọ́ wọn ní táwọn lọ èbó yẹ ká padà sílé. ẹ̀dá wọn lápò tí kò yọ ká tètè gómi làkàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá. bí àkọ́kọ́ máa fi dànù lọ ṣètò yẹ ká padà sílé. ẹ̀dá wọn lápò tí kò yọ ká tètè gómi làkàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá. bí àkóbá máa ń bí táwọn lọ ṣèlú yẹ ká padà sílé. ẹ̀dá wọn lápò tí kò yọ ká tètè gómi làkàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá. bí àkọ́kọ́ wọn bí táwọn lọ ṣèbó yẹ ká padà sílé. ẹ̀dá wọn lápò tí kò yọ ká tètè gómi làkàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá iléyá o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá. bí àkọ́bá wọn bí táwọn lọ èbó yẹ ká padà sílé. ẹ̀dá wọn lápò tí kò yọ ká tètè gómi làkàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá iléyá o ọmọ Odùduwà iléyá 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 o ọmọ Odùduwà iléyá. bí àkọ́bá máa bí táwọn lọ ṣèbó yẹ ká padà sílé. ẹ̀dá wọn lápò tí kò yọ ká tètè gómi làkàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá iléyá o ọmọ Odùduwà iléyá. bí àkọ́bá máa bí táwọn lọ ṣèbó yẹ ká padà sílé. ẹ̀dá wọn lápò tí kò yọ ká tètè gómi làkàná iléyá iléyá o ọmọ Odùduwà iléyá. iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilẹ̀ ìbí wa kágbéga 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 fàyè rí ìlọ́kàn àtòmìnira bàtìbẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní gẹ́gẹ́ ká máa lépa tẹ̀síwájú pọ̀pọ̀ ire ká tó ń tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ lẹ́nu wọ́n ní ìmọ́lẹ̀
ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Yorùbá nation. Now. Igbó. Rosha. Èbó yẹ ká padà sílé, ẹ̀dáwọ́ lápọ̀ tí kò yọ, látètè gómìnà kàná. Iléyá o, ọmọ Odùduwà. Iléyá o, ọmọ Odùduwà. Bí a kò bá mọ bí ìta ọ̀rọ̀ o, èbó yẹ ká padà sílé, ẹ̀dáwọ́ lápọ̀ tí kò yọ, látètè gómìnà kàná. Iléyá o, Iléyá o, ọmọ bí àtọ̀wọ́ bí ìta ń lọ, ṣèkó yẹ ká padà sílé, ẹ̀dáwọ́ lápò tí kò yọ. Iléyá o, ọmọ Odùduwà. Kájèjì gómìnà kàná. Iléyá o, ọmọ Odùduwà. Iléyá o, ọmọ Odùduwà. Iléyá o, ọmọ Odùduwà. Bí a kò bá lọ bí ìta ń lọ, ṣe bó yẹ ká padà sílé. Kájèjì gómìnà kàná. Iléyá o, ọmọ Odùduwà. Iléyá o, ọmọ Odùduwà. Bí a kò bá mọ bí ìta ń lọ, ṣe bó yẹ ká padà sílé. Ẹja wọn kò tí kò yọ, kájèjì gómìnà kàná. Iléyá o, ọmọ Odùduwà. Iléyá o, ọmọ Odùduwà. Bí a kò bá mọ bí ìta ń lọ, ṣe bó yẹ ká padà sílé. Ẹja wọn kò tí kò yọ, kájèjì gómìnà kàná. Ẹja kan yá tẹ̀ yìí. Ọmọ Odùduwà. Iléyá o, ọmọ Odùduwà. Bí a kò bá mọ bí ìta ń lọ, ṣe bó yẹ ká padà sílé. Ẹja wọn kò tí kò yọ, kájèjì gómìnà kàná. Iléyá o, ọmọ Odùduwà. Iléyá o, ọmọ Odùduwà. Ìyà yìí tó Jésù kó bá wa lára mu. Ìyà yìí tó Jésù kó bá wa lára mu. Ìyà yìí tó Jésù kó bá wa lára mu. Pásítà sí wa ọ̀kadà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni tó kàwé ń tẹ̀pà, ó ń ta tanú ọjà. Ẹni tí ò ka nǹkankan gbowó lánilẹ̀ náà. Ọmọ aládé wa ń ṣẹrú. Ìjọ òun àfẹ́ ṣe ní ìwà. Tí ò ríṣẹ́, yóò bá ní wáṣẹ́ ní ìríṣẹ́. Ọmọbìnrin wa tó bá máa ríṣẹ́, wọ́n tún bá sùn kó tó ríṣẹ́. Ìyà yìí tó Jésù tó bá wa lára mu. Ẹwà ẹ̀yìn sókè. Orílẹ̀ èdè wa kàgbéga.
wáyé rí ìgbàgbọ́ ìṣọ̀kan àtòmìnira ní kẹ́kà máa lépa tẹ̀síwájú ọmọ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Yorùbá nation. Now. Igbó. Iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Ẹ ṣe wo. Iléyá. Koikimedia bring the world close to your doorstep. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún awareness náà tó ń tẹ̀síwájú. Lẹ́lẹ́ni yóò máa fẹ́, lẹ́lẹ́ni yóò máa fẹ́. Àsíá orílẹ̀-èdè Yorùbá, lẹ́lẹ́ni yóò máa fẹ́. 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 Àsíá orílẹ̀-èdè Yorùbá. Lẹ́lẹ́ni yóò. No, ẹ má lọ bẹ̀, ẹ má lọ bẹ̀. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Àsíá orílẹ̀-èdè Yorùbá. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. 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 Àsíá orílẹ̀-èdè Oòduà. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. 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 Àsíá orílẹ̀-èdè Oòduà. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. 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 Àsíá orílẹ̀-èdè Oòduà. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. 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 Àsíá orílẹ̀-èdè Oòduà. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. 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 Àsíá orílẹ̀-èdè Oòduà. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Iléyá ọmọ Oòduà. Iléyá, Iléyá, Iléyá ọmọ Oòduà. Iléyá. Ẹ̀rọ làwọn ti ṣàwọn ṣe bóyá ká padà sílé. Ẹ̀yà ọ̀la kò tí kò yọ. Jáde lè gómìnà kàná. Iléyá, Iléyá ọmọ Oòduà. Iléyá, Iléyá, Iléyá ọmọ Oòduà. Iléyá. Bí àwọn bàbá fi dáhùn lọ, ṣe bóyá ká padà sílé.
Ìyàwó làpò tí kò yọ, ládètè gómìnà kàná. Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá. Bí ẹ̀kọ́ bá wọn fi ta ọmọ èrò ìyàwó làpò tí kò yọ, ládètè gómìnà kàná. Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá. Bí ẹ̀kọ́ bá wọn fi ta ọmọ èrò ìyàwó padà sílé. Ìyàwó làpò tí kò yọ, ládètè gómìnà kàná. Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá. Ìyàwó làpò tí ta ọmọ èrò ìyàwó padà sílé. Ìyàwó làpò tí kò yọ, ládètè gómìnà kàná. Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá. Bí ẹ̀kọ́ wọn fi ta ń lọ, èrò yẹ ká padà sílé. Ìyàwó làpò tí kò yọ, ládètè gómìnà kàná. Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà Iléyá. Bí ẹ̀kọ́ wọn fi ta ń lọ, èrò yẹ ká bí àgọ́ bá máa bí ìta ń lọ, ṣe ló yẹ ká padà sílé. Ẹja wà lápò tí kò yọ, ládètè gómìnà kàná. Iléyá, ọmọ Odùduwà Iléyá. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ìṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹ́jẹ́ ká máa lépa ìsíwájú pọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Igbó. Iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Ẹ ṣé o.
Koikimedia bring the world close to your doorstep. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkànṣe awareness èyí tí a ṣe ní ìlú Ìgèdè lẹ́ni àti parí rẹ̀ sí ibi tí a wà yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá wa mo kí yín gọ́sà gbélé kí yín. Ẹ jọ̀ọ́ kí lórúkọ yín sà? Orúkọ mi ni Pastor Agbájé Michael. Ìránṣẹ́ Ọlọ́run ni yín. Bẹ́ẹ̀ni láti Ìdóòsì. Ẹ ṣé gan sà. Ìdóòsì local government ti wá bí. Ẹ ṣé gan sà. Ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe rí awareness tá a ṣe nílùú yìí, báwo lẹ ṣe rí sí sà? Mo rí sí nǹkan tó mú kí àwọn ará àdúgbò wa láti lè ní ìtají, láti lè jígìrì, láti lè gbáradì fún rálì papọ̀. Ẹ ṣé gan sà. Báwo ni nǹkan tí ẹ rí nígbà tí a dé palace ọba Olúgèdè, báwo ni inú yín ṣe dùn sí nǹkan tí ẹ bá? Rárá ẹni ká máa bọ̀. Mo rí kíní ọgbọ́n kan fàyọ níbẹ̀ àti ìkónimọ́ra níbẹ̀ tún ti àwọn ọba mìíràn lọ. Torí ní ìsọ̀rọ̀ tí bàbá yìí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jiná tó gbọ́ èdè jinlẹ̀jinlẹ̀ dáadáa, ó sọ̀pọ̀tì wa gbogbo ara ló fi sọ̀pọ̀tì. Ó dẹ̀ tún gba àwọn ọba gan níwọ̀n pé kán ṣe kí ni o, kán fọwọ́sowọ́pọ̀ ká lè jọ gbé ẹrù dákẹ̀sán. Bàbá àmọ̀ràn wo lẹ wá lè gba àwọn ọ̀dọ́ wa? Àmọ̀ràn tí mo lè gba àwọn ọ̀dọ́ wa ni wípé wọ́n kọ kinní kan sára pléètì kan lọ́jọ́ kan wọ́n ní young ṣáájú àwọn ọ̀dọ́ wọ̀nyí àwọn lọ́jọ́ ọ̀la àwọn ló yẹ kájọ gbé torí pé àwọn ní nǹkan yìí gangan wúlò fún ọjọ́ ọ̀la tó pọ̀. Ẹ ṣé gan. Kí ni déètì tí a tẹ̀ fẹ́ ṣe mega rally wa ní ìlú Èkìtì? 29 of September oṣù táwa yìí ọjọ́ 29 oṣù táwa yìí. Ẹ ṣé gan. A tún máa rí yín bá láìpẹ́ láì jìnnà sí. Bàbá lóògùn coordinator ẹ̀kọ́ lódùn Igede chapter ìrẹ́pọ̀ ọdún ẹ má bínú. Báwo lẹ ṣe rí awareness tòní sí torí ẹ̀yin la wá kí nílé? Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a wá pátápátá tán bá ń gun ẹṣin nínú mi ṣe dùn tó kò ní kọsẹ̀ nítorí pé àti ẹ̀wá kójú òtì wá pé a lọ láyọ̀ àbọ̀ láyọ̀ ìdíkẹ́lẹ́ Èdùmàrè inú wa dùn púpọ̀ nílùú Ìgèdè láti ṣe nǹkan tá a ṣe léni lágbára Ọlọ́run èsì ayọ̀ láwùgbọ́ ọ̀hún. Àmín. Ẹ jọ̀ọ́ bàbá wa kí lorúkọ yín ṣe lè sọ orúkọ yín fún gbogbo? Èmi ni evangelist Obe Gbémiga. Ẹ jọ̀ọ́ àmọ̀ràn wo lẹ ní fún gbogbo ìlú Èkìtì lápapọ̀? Àmọ̀ràn tí mo ní fún gbogbo ìlú Èkìtì àti lọ́balọ́ba àti ìjòyè àtọmọdé àtàgbà ni wípé ká gbáwọ́ ti ètò yìí kó lè yọrí sí rere nítorí pé ẹni tó bá ní kí ìlú ó dára òun nìkan kọ́ ni ó jẹ́ kí àtọba àtijọ́ ìkí gbogbo ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká gbára wa kúrò lọ́wọ́ ẹrú ká dòmìnira ara wa gbogbo Èkìtì lámọ̀ ní ìlú bẹ́ẹ̀. Ẹ ṣé gan sà. Ẹ ṣé gan. Ẹ ṣeun sà. Bàbá wa akínyín sà, ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́ kí orúkọ yín sà? Èmi ni ọ̀gbẹ́ni J.O. Ọ̀dẹ́yẹmí. Láti ibo sà? Láti Igede Ekiti. Ní Odògèdè street Igede Ekiti. Ẹ jọ̀ọ́ bàbá ṣe lè bá wa sọ ipò tí ẹ dìmú lẹ́rìn ìlú yìí fún wa sà? Mo ṣẹ̀ dé Kúlì láti Èkó ní 2020. So iṣẹ́ ara mi mo dẹ̀ ń ṣe. Ẹ jọ̀ọ́ báwo kí lẹ rí sí ọ̀rọ̀ Yorùbá nation tí a tẹ̀ ń pariwo tá à ń pariwo kiri yìí? Yorùbá nation yìí ó dá mi lójú pé Ọlọ́run pàápàá ó ti fọwọ́ sí i torí tá a bá wo gbogbo Yorùbá state generally afọ́màlè ló máa sọ pé òun ò fẹ́ Yorùbá nation tó bá jẹ́ ọmọ àlè tó jí tí ò ríran tí ò dẹ̀ ń gbọ́ news bí nǹkan ṣe ń lọ ní country torí bí nǹkan ṣe ń lọ ní country àti ẹ̀gbọ́n tàwa tá a ti ń dàgbà díẹ̀díẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa kọ́lọ̀ kó jọ kó tètè gbàkóso ni torí ọjọ́ ọ̀la afẹ́kọ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó dára ju tiwa lọ. Ẹ jọ̀ọ́ àwọn ọmọ tí wọ́n sọ yẹn sìn àmọ̀ràn wo lẹ wá lè ní fún wọn torí mo máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ ọ̀dọ́
ọ̀dọ́ gangan ní orílẹ̀-èdè àmọ́ owó lẹ́wọ́ lè gbà wọ́n nítorí pé kò tí ì yí àwọn ọ̀dọ́ kan dẹ̀ ń wò wá sìn àmọ̀ràn owó lẹ́wọ́ lè ní fún wọn. ṣé ẹ rí kì í ṣe gbogbo ọ̀dọ́ ni nǹkan tá à ń ṣe ni ò ní yé àwọn ọ̀dọ́ kan wà tó jẹ́ pé ọpọlọ tó wà lórí wọn ó ju tàgbàlagbà míì wọ́n dẹ̀ ríran dáadáa wọ́n ń ka news wọ́n ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n mọ iye tí sẹ́nitọ̀ kan pa wọlé lọ́dún wọ́n mọ iye tí àwọn tó wà ní house of rep house of assembly gbogbo wọn ló yé oyé wọn so àwọn náà mo máa rọ̀ wọ́n especially àwọn ọ̀dọ́ máa rọ̀ wọ́n kán support nǹkan tá à ń ṣe ìpínlẹ̀ Yorùbá wa kí gbogbo àwọn ọ̀dọ́ kán support ẹ̀ eléyìí kì í ṣọ̀rọ̀ pé APC lèmi PDP lèmi eléyìí kì í ṣe political party bí kò ṣe pé a fẹ́ gbara wa lọ́wọ́ ìyà lọ́wọ́ ìṣẹ́ olùkọ́ ọ̀dọ́ wa tá à ń sọ yìí náà sábà ń sọ pé kán support nǹkan tá à ń ṣe yìí ni pé àìmọye àwọn ọ̀dọ́ tó jẹ́ pé ajáde yunifásitì ọdún 5 ọdún 6 ọdún 7 kò ní ríṣẹ́ ẹlòmíín nú wọn mo rí ọ̀dọ́ tó jẹ́ pé BSc chemical engineering lórí tó lọ ń ṣiṣẹ́ security tán fún ní 15,000 ní gate so ìyẹn la fẹ́ gbìyànjú káwọn ọ̀dọ́ wa kán jọ torí Ọlọ́run kán support wọn kán gbà wá lọ́wọ́ ìyá. ẹjọ ṣẹlẹ̀ sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí sàn. orúkọ mi ni ọ̀gbẹ́ni Joel Olúṣọlá Ọ̀dẹ́yẹmí. Koikimedia bring the world close to your doorstep. Àkí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lé lóko lẹ́yìn odi inú wa dùn pẹ̀lú àkànṣe awareness tí a ṣe ní ìlú Igede Ekiti lónìí. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ti ń darapọ̀ mọ́ wa látàárọ̀ tẹ́ ti ń bá wa love tẹ́ ń comment tẹ́ ń share inú wa dùn. Ẹ ṣé gan odò á gbé gbogbo wa kò ní gbé àwọn ọ̀dàlẹ̀. Ẹ ṣé gan ẹ tún máa rí wa wò láìpẹ́ láì jìnnà. Ẹ ṣé gan. Koikimedia bring the world close to your doorstep once again.